Mo kí onílé, mo kí àlejò, bẹ́ẹ̀ ni mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí a rò pé ó ti sọnù. Mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ìmùlẹ̀ kan. Lójú ó kéré ṣùgbọ́n atato bẹ́ẹ̀ ni iyọ̀ dùn. Atato iyọ̀ dùn nítorí pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe kékeré. Iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ kékeré. Ṣé rí, mo máa ń sọ kinní kan, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n á fẹ́ ṣe àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé kò sí tó tọ̀hún ò bá múra dáadáa wọ́n máa tọwọ́ bọ̀, kò sí ọgbọ́n tẹ́nìyẹn fẹ́ dá sí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ogun tá a bá ṣẹ́ tí ogun yìí ò ṣẹ́, ẹ gbà pé ogun ilé ni. Wàláì. Ogun tá a bá ṣẹ́ tí ogun yìí tí ò ṣẹ́, ẹ gbà pé ogun, ẹ jẹ́ ká fura sí pé ogun ilé ni. Ogun tó ń jẹ nìyẹn. Mo dẹ̀ máa ń sọ kinní kan pé bàbá yìí máa ń sọ pé ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ó fẹ́ àtúnrí, ó fẹ́ àjò, ó fẹ́ àṣejù. Nígbà tó yá, Ọlọ́run kọ àṣejù sílẹ̀ pátápátá, ó kọ pátápátá. À ń bẹ Ọlọ́run kó má kọ àtúnrí ni. Ṣé wàá rí àjò, Ọlọ́run ò fìgbà kankan kọ, ó sì lóhun ò ní kọ. Ewé àtegbò Ọlọ́run dá fún wa ni. Wèrè kan kọ́mẹ̀ntì sábẹ́ póòstì mi kan ní àná àbíjẹ́ wo ni pé ẹjọ́ mi ti pọ̀jù sí mi mọ̀ pé dátà ẹ máa gbọ́ èdè òmùgọ̀, ẹ máa gbé èdè òmùgọ̀ dùn. Mo ti ṣá ní blocking náà, ṣùgbọ́n mo máa ń sọ pé àwọn tán bá mọ̀ ìwúlò, tán mọ bí ewé àtegbò ilẹ̀ Yorùbá bó ṣe nípọn tó ni àwọn tí èmi ń fi àṣírí lẹ̀ fún. Tẹ́lómi nígbà tó yẹ pé lómi kan bá àṣírí pàdé kò mọ bó ṣe jáde. Àwọn tí wọ́n ní àṣírí tán gba àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ wá bá lọ́wọ́ wọn tán bá sọ bí àwọn ṣe rí àṣírí gbà, wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe kì í ṣe kékeré. Lẹ́yìn náà tún rèé, ní táwọn pè ní àṣírí, ó gba àlàyé dáadáa púpọ̀. Ó gba àlàyé dáadáa púpọ̀ pé ká ṣe ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹlòmíì kò lo nǹkan tí ń jẹ́ ìmùlẹ̀ rí láyé, kò lo ẹ̀bẹ̀ àgbàrí, kò lo kinní kankan rí. Tẹ́ bá dẹ̀ ṣiṣẹ́ fún un, ọwọ́ kan ni ó gbà, ni ó dáhùn, tí ó rí iṣẹ́ dáadáa. Ẹlòmíì sì ń lò tó jẹ́ pé kò rí iṣẹ́. Ẹ jẹ́ ká tẹra mọ́ ìmùlẹ̀, ẹ̀bẹ̀ àgbà àti àjẹ́gùn. Àtúndè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mọ̀ pé gbogbo wa ló, gbogbo ọkùnrin àti obìnrin, àtúndè dáa kó wà nínú ilé. Tọkùnrin bá dìde lórí ìyàwó ẹ̀, ó yẹ kó ní àṣírí tí ó wẹ̀, ó yẹ kó ní àtúndè tí ó bù tí ó fi wẹ̀. Òun lọ ó fẹsẹ̀ kọ pé ó má pẹ̀rẹ̀ lọ́wọ́ tàbí ó lálàkàlà tàbí ó ṣe gbá, ó yẹ kó ní àtúndè tí wàá wẹ̀. Díẹ̀díẹ̀ ni ogun máa ń wọlé, díẹ̀díẹ̀ ni tẹ̀dá ń bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ò ní àwọn àkíyèsí yìí. Ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí ó sì ṣe kókó púpọ̀ nínú ìrìn àjò. Àkíyèsí ó ṣe kókó púpọ̀. Ẹlòmíì á fẹ́ ṣiṣẹ́, iṣẹ́ tó fẹ́ ṣe yẹn nìkan ló máa wà lójú ẹ̀. Àwọn nǹkan kan tó rọ̀gbà yìí ká ń kọ́ pé ibi tí mo ti jáde, kí ni àwọn nǹkan tí mo lè ṣe tó yẹ pé tí mo fẹ́ ṣe yìí tí wọ́n ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan tó yẹ kó dì mẹ́rù kò ní dì mẹ́rù. Ọ̀nà àti ríṣe àti jẹ́ èèyàn láyé ni ìdíwọ́ máa ń pọ̀ jù ńbẹ̀. Wàláì. Ọ̀nà àti jẹ́ èèyàn jù láyé ni ìdíwọ́ máa ń pọ̀ jù ńbẹ̀. Ẹlòmíì bó bá ṣe ń dàgbà sí i, tọ́jú orí ẹ̀ bá ṣe ń gòkè sí ni kó sì máa bàjẹ́ fún sí i. Ọlọ́run ó gbàdúrà wa. Bàbá mi máa ń sọ pé ẹ̀yọ́nú lọ bá oògùn. Wọn parọ́. Nígbà náà tí máa ń síwèé lọ, tí ń bá rí kinní pé ayẹta rèé kinní kan wọ́n ní sùn lójú oògùn ni. Bẹ́ẹ̀ bọ́ gbàgbé o, nígbà náà ni mo sọ òkè sí ìsìn tí ayé ti di pé kinní yìí kò sí nǹkan tí èèyàn ò lè lò ní ìsìn yìí o. Ṣé wàá ráṣì tí mo fẹ́ fi sílẹ̀ lónìí? Ìbá dáa púpọ̀ tó bá jẹ́ pé ó ní gbìyànjú ni ọ́. Ìbá dáa
púpọ̀ tó bá ti ń rí àwọn àpẹẹrẹ kan pé òun gbìyànjú ìgbìyànjú yẹn ò yọ, that means pé òun ṣiṣẹ́ ò ríṣẹ́. Àwọn míì tó bá ti lo iṣẹ́ díẹ̀ báyìí kò ní ṣiṣẹ́ mọ́, tó bá kọ́ bẹ̀rẹ̀ sí ní lò á ṣiṣẹ́ á píìkì, tó bá tún yá kò ní ṣiṣẹ́ mọ́, wọn à ní ríṣẹ́ ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. Kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá yèrèpè ẹyọ 3 péré ni. A fi aṣọ fù a fi tẹnu apẹ, a kó ìyèrèpè lé lórí, a kó ìyèrèpè lérí kìíní yẹn. A wọ aṣọ àgbà 2, a kì kan bọ òròmọdìyẹ nídìí, a kì kan bọ̀ ní ẹnu. Ẹ mọ́ sì mí gbọ́ o, a kì kan bọ̀ nídìí, a kì kan bọ̀ ní ẹnu. Ààyè ni o. Adìyẹ òbìpè yóò ti wà ńlẹ̀. Tá bá ti ju òròmọdìyẹ yìí sí orí kìíní, sórí ìyèrèpè, egbò àlìkìtì pé a kò lè lórí. A wá ju òròmọdìyẹ ni ó wà lókè. A wá fa kìíní ìlọ́rùn tú, a ro ẹ̀jẹ̀ rẹ̀ sí. Ẹ jẹ́ ká lo apẹ tó bá sí díẹ̀ tó òròmọdìyẹ yẹn ò sì ní lè jáde o. Ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ kan òròmọdìyẹ yẹn lára dáadáa. Ẹ jẹ́ ká dé ká jó. Bá a bá ti jó tán, fún gbogbo àwọn olólùfẹ́ wa, tá a bá ti jó iṣẹ́ ìtàn, torí pé àṣírí tó lágbára rẹ̀ púpọ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ, àṣírí tó lágbára púpọ̀ ni. Ẹ jẹ́ á mú àṣírí àkàrà là á fi jẹ. Àkàrà là á fi jẹ lóru. Ló fi àkàrà, ó la àkàrà báyìí wá fi kú báyìí, á jẹ ilé tó bá bulẹ̀. Ṣùgbọ́n mo ṣe fẹ́ nìkan ní ọdún díẹ̀ sẹ́yìn tó nígbà tó ń wò, torí pé kò sí ní ibi tó ti lè rí àkàrà, òkèlè, oúnjẹ òkèlè ló fi jẹ. Ó bù sínú òkèlè báyìí, ó dì, ó jẹ. Bó ṣe ń lò nìyẹn. Ẹ̀ẹ̀kan lóṣù ní lílo àṣírí yìí o. Ẹ̀ẹ̀kan. Ẹ má jẹ́ ká gbìyànjú ẹlẹ́ẹ̀mejì lóṣù. Ẹ̀ẹ̀kan ní oṣù òní kẹ́ ẹ jẹ́ ká máa lò ó. Ṣé pé mo sọ? Torí àwọn tí wọ́n sọ pé àlàyé pọ̀, àlàyé àwọn nǹkan tó ṣe kókó tó yẹ kéèyàn sọ lórí iṣẹ́ téèyàn ò bá sọ, wàhálà ní padà dà. Irú wọn náà máa ń padà wá pé nígbà tí mo ṣiṣẹ́ yẹn kò ṣe kinní kan. Èyí máa ń fẹ́, tí n bá fẹ́ iṣẹ́ tí n bá fẹ́ fi sílẹ̀ tán, màá ṣe àlàyé ẹ̀ tí ó yé wa. Báwo ló ṣe ń ṣiṣẹ́ sí? Bó o ní kinní kan? Bó o ní gbá? Bó o làwo? Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. 080 61 40 8254 090 72 79 33 48. Mo máa ń sọ kinní kan pé tẹ́ ẹ bá rí àṣírí tó wù yín nínú àwọn àṣírí táwọn fi sílẹ̀, tó sì jẹ́ léyìí tó jẹ́ pé a sọ pé tá bá fẹ́ béèrè lórí, tí àwọn kan wà tó jẹ́ pé ìbúra la fi gbà, gẹ́gẹ́ bí wèrè tó ń kọ́mẹ́ǹtì ní ìjọ́ wo mo ti rí kọ́mẹ́ǹtì yẹn, nígbà tẹ́ mọ̀ pé ìbúra lẹ fi gbà, kò yẹ kẹ́ jẹ́ ká fi dátà wò mo ní. So eléyìí ti ya wèrè àti pé kò mọ kinní. Iṣẹ́ yìí tẹ́ ẹ rí yẹn gangan, ẹ fọwọ́dù ẹ̀ sí wa ní WhatsApp, ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti béèrè tá àti ìdáhùn mo bẹ̀yìn lórúkọ lẹ́ẹ̀ má bínú. Mẹ́sẹ̀jì tó ń wọ, mẹ́sẹ̀jì gidi gan tí ó jẹ́ kinní gan, wọn ì jẹ́ ká rí gan nígbà mi. Ẹlòmíì máa ń pè mí láago 2 lóru torí kó fẹ́ béèrè. So torí nǹkan báyìí ni mo ṣe ní pé WhatsApp kó má dàbẹ́ ni pé bóyá gbéraga pé mo pè ó bó ṣe ṣe sí mi lórí fóònù mi láìkẹ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, mo ti ń sọ náà ti pẹ́. Ẹ fọwọ́dù iṣẹ́ yìí sí wa ní WhatsApp, ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè lábẹ́. Ẹ má pè wá fún pé ẹ fẹ́ béèrè. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, kì í ṣe ti gbéraga o. Mo tọrọ àforíjìn. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Ẹ jẹ́ ká jó ní gbìyànjú o, ká sì máa ṣe sàárà dáadáa. Ọ̀nà ò ní dí mọ́ wa láṣẹ Ọlọ́run.